Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa o. Gbogbo ọmọ Yorùbá ọ̀dẹ̀ ọdún bí ṣàlàáfíà ní gbogbo ilé wà, bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ máa ní àlàáfíà kẹ̀ ní ìtí gbogbo ẹ̀ dọwọ́rù yìí. Bó ṣe máa ń rí nìyẹn, fúngbà díẹ̀ náà ni. Ọlọ́run Elédùmarè máa ràn wá lọ́wọ́, Ọlọ́run Elédùmarè máa tú wa sílẹ̀. Lọ́wọ́ yìí o, àwọn ọmọ ìlú wọ́n ti jáde tán fún agbẹjọ́rò àgbà Fẹ́mi Falana. Oríṣiríṣi náà ló ń ṣẹlẹ̀ ṣùgbọ́n ta làwa wá fẹ́ blame báyìí. Gẹ́gẹ́ bí gbogbo ẹ ṣe ń lọ, àwọn ọmọ ìlú ti jáde tán pé Fẹ́mi Falana, ṣebí ìwọ náà ó yẹ kí ìwọ náà kó ti jáde tán fún ọ̀rọ̀ ìlú, kó ti jáde tán bí a ṣe máa pín orílẹ̀-èdè. Nítorí pé ojoojúmọ́ wàá kàn máa jáde, wàá máa sọ pé àwọn ìjọba wọn ò ṣe lè dáadáa, wọn ò ṣe tọ̀hún dáadáa, wọn ò ṣe gbá dáadáa, wọn ò ṣe àwo dáadáa. Ṣùgbọ́n ibi tó yẹ kí o sọ̀rọ̀ sí ò ní sọ̀rọ̀ sí. Níbi tó yẹ kó sọ̀rọ̀ sí pé kí gbogbo wa ká máa lọ wa kán pín ìlú. Nǹkan táwọn aráàlú tí wọ́n ti ní pé nǹkan tó máa ṣẹlẹ̀ ńsìn rèé, pé kán tètè ya pín ìlú ní ọ̀nà àbáyọ. Gbogbo tó ń pariwo pé àwọn ìjọba wọ́n ran aráàlú lọ́wọ́, pé àwọn ìjọba ó yẹ kán ti mú àwọn tí wọ́n lọ pààyàn ní ìpínlẹ̀ Benue, pé àwọn ìjọba wọn ò ṣiṣẹ́ wọn bí iṣẹ́. Ó gbìyànjú lórí ìyẹn náà ṣùgbọ́n ṣé ojoojúmọ́ la máa complain tí a dẹ̀ ní mọ answer àti action tó yẹ ká take. Nǹkan táwọn èèyàn ń sọ nípa nǹkan tí agbẹjọ́rò àgbà Fẹ́mi Falana tí wọ́n ṣẹ̀ṣẹ̀ sọ jáde rèé. Kí ni nǹkan náà tí wọ́n sọ? Nǹkan tó sọ náà ó mú ọgbọ́n wá, ó mú òye wá, ṣùgbọ́n àwọn èèyàn ní pé kókó inú ibẹ̀ ni pé báwo la ṣe máa bọ́ nínú ẹ̀. Kò ń ṣe pé kẹ́kàn jáde kẹ́kàn complain, at the end of the day kò sí solution. Ìdí táwa fi ń parọ́ pé Yorùbá nation ní ọ̀nà àbáyọ lélẹ́yìí o. Gẹ́gẹ́ bí ìròyìn náà ti ṣe lọ, wọ́n ní Fẹ́mi Falana wọ́n ti jáde tán, wọ́n ti pariwo pé kí ló dé tí General Musa, Chief of Defence Staff, pé kí ló dé tó fi máa jáde tó fi máa sọ ìsọkúsọ tó sọ nípa àwọn ọmọ ìpínlẹ̀ Benue. Gbogbo yín náà lè rántí bí nǹkan tí Chief of Defence Staff sọ ń gbà yẹn tó ní pé ṣebí àwọn tí wọ́n pa ẹ̀ lára wọn náà, àwọn náà ni wọ́n gba àwọn agbésùmọ̀mí sílé tí wọ́n fún wọn lóúnjẹ tán tẹ̀ tún fún wọn lóbìnrin pẹ̀lú. Nǹkan tí Chief of Defence Staff tó sọ lẹ́yìn tí investigation lọ lọ́wọ́, eléyìí ló wá mú agbẹjọ́rò àgbà Fẹ́mi Falana tí wọ́n jáde síta, tí wọ́n sọ pé irú ìsọkúsọ wo ni ọ̀gbẹ́ni yìí ń sọ náà. Kátikàti ló ń sọ lẹ́nu. Báwo lè ṣe máa sọ pé àwọn ọmọ ìlú àwọn ni wọ́n jáde, àwọn ni wọ́n gba àwọn agbésùmọ̀mí sílé, tí wọ́n fún wọn lóúnjẹ tán, in fact tán accommodate wọn, tí lẹ́yìn tán accommodate wọn náà ni ibẹ̀ ni wọ́n gbà lọ ṣiṣẹ́ láabi yẹn tó tún ní pé wọ́n tún gbóbìnrin gan fún wọn. Lórí ọ̀rọ̀ yìí a máa rí pé ìtara ni agbẹjọ́rò àgbà Fẹ́mi Falana, ìtara ni wọ́n fi sọ̀rọ̀ yìí. Tí gbogbo àná tá bá wò dáadáa, tá bá fojú inú wò, a máa rí wípé wọn ò parọ́. Bẹ́ẹ̀ ni agbẹjọ́rò ò parọ́ o, ṣùgbọ́n oríṣiríṣi ni àwọn ọmọ ìlú ti wá ronú sí báyìí o, pé since ta ní irú ẹ̀yin báyìí ní ọwọ́, ta ní irú yín níkàlẹ̀ gẹ́gẹ́ bí agbẹjọ́rò àgbà tẹlẹ́nu, tẹ nífọ̀n tẹ ní ìkànnà nílùú yẹn, kí ló dé tí ẹ ṣe darapọ̀ mọ́ àwọn tí wọ́n ń pariwo pé ká pín orílẹ̀-èdè yìí? Nítorí pé gbogbo ilé ìtakùn máa complain lójoojúmọ́. At the end of the day wọ́n á tún ṣe ètò wọ́ọ̀sì. Kí lẹ rí sí nǹkan táwọn èèyàn tún wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rẹ́? Àfi kí Elédùmarè gbà wá. Táwa náà bá ronú sí, tá bá ro lọ síwájú, tá bá ro lọ sẹ́yìn, àwa ti pariwo tiwa náà pé orílẹ̀-èdè Yorùbá, kí wọ́n pín ìlú ìkólúkálùkù máa lọ tiwọn. Nǹkan gangan ni ìdí táwa fi ń pariwo pé òun ló máa jẹ́ ọ̀nà àbáyọ rèé o. Lọ́wọ́ yìí ó wá ti wá dàbí pé àwọn èèyàn gan ti wá rí sìn, ó ti wá fi hàn
wípé gbogbo àwọn ọmọ ìlú ti wá rí àrídájú pé gbogbo nǹkan tí àwọn ọmọ Yorùbá nation sọ yìí ó dàbí òun gangan ni kókó báyìí ká pín ìlú yìí kólúkálukú máa lọ tiẹ̀ àbí báwo lẹ ti ṣe rí sí àfi kí Elédùmarè gbà wá. Lọ́wọ́ tí agbẹjọ́rò àgbà Fẹ́mi Falana tí wọ́n jáde sí ọ̀rọ̀ yìí lẹ́yìn tí CDS Chief of Defence Staff tán jáde oríṣiríṣi tí wọ́n sọ pé àwọn arábì àwọn lọ ṣílẹ̀kùn fún àwọn agbésùnmọ̀mí ìfàtẹ́ oríṣiríṣi lọ sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti jáde o àwọn èèyàn ti sọ̀rọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ gangan ni pé tó bá tiẹ̀ jẹ́ pé tòótọ́ ni irú ẹ̀ ṣẹlẹ̀ ṣó yẹ kí irú àwọn ọ̀rọ̀ báyìí kó jáde lẹ́nu Chief of Defence Staff pé gbogbo nǹkan tí Chief of Defence Staff ń sọ yìí pé àwáwí ni o àwáwí lásán eléyìí ti fi hàn wípé gbogbo wọn mọ̀ ń pa ẹ̀ yes gbogbo wọn mọ̀ ń pa bó ṣe ń lọ ìwọ tó bá yìí wà nínú ìlú yẹn ibi tẹ́mi ń lọ rèé o ìwọ tó yìí wà nínú wọn Nàìjíríà tó ń pariwo pé wọn Nàìjíríà ni ọ̀nà àbáyọ lòun nìkan ló lè ṣe níbi tó wà àsìkò ti wá tó báyìí láti fi mọ̀ wípé kò sí kankan tó jọmọ́ o ó tiẹ̀ ti wá da àwọn èèyàn ti ń jáde díẹ̀ wọ́n ti ń jáde wọ́n ti ń understand gbogbo ariwo tí olóyè Sunday Igboho ń pa ó ti wá ń yí everybody ń sìn ṣèbẹ́yìn náà ti rí gbogbo bí olóyè Sunday Igboho ṣe ń sọ pé ẹ pín ìlú yìí o ẹ jẹ́ kó olúkàkùn máa lọ tiẹ̀ o káwọn Fúlàní kí wọ́n kúrò nínú oko wa o kán fún wa lálàáfíà o ó dàbò tí wá ń yí àwọn èèyàn kọ̀ọ̀kan kò tiẹ̀ wá ṣe pé ní ilẹ̀ Yorùbá nìkan ni o ní gbogbo Nàìjíríà gbogbo àwọn ọ̀dọ́ tí ń rò pé pé ta lẹni náà ta tẹ̀ fẹ́ fi sí orí àlééfà gan tí ó máa ṣe kó dáa nítorí pé gbogbo wọn ìwà ìbàjẹ́ yẹn òun ni ó pọn mọ́ wọn nǹkan tó tẹ́ wọn lọ́rùn rèé ìdí rèé tẹ́ fi máa rí pé àwọn agbésùnmọ̀mí wọ́n wà káàkiri ìlú tó ń jí àwọn èèyàn gbé àwọn kan tí ẹ ń sìn gan pàápàá lórí bí àwọn agbésùnmọ̀mí ṣe ń pa àwọn èèyàn kiri nílùú àwọn gan ti wá tó wá sọ iṣẹ́ náà wọ́n ti sọ di iṣẹ́ mọ́ra wọn lọ́wọ́ bẹ́ẹ̀ ni wọ́n ti wá bẹ̀rẹ̀ sí ní jí àwọn èèyàn gbé nítorí pé kò síṣẹ́ kankan pàtó ìlú ti dàrú everybody fẹ́ survive ṣé ó yẹ ká máa lọ báyìí ìdí táwa fi ń pariwo rèé ibi tèmi ń lọ rèé o ibi táwa fi ń pa pé ká pín orílẹ̀-èdè kí olúkálùkù di àdúgbò ẹ̀ mú kí olúkálùkù kan di ìlú ẹ̀ mú ká wá rí Fúlàní tó máa bí da lẹ́yìn tó yẹ pé a ti gba orílẹ̀-èdè wa ká rí Fúlàní kan tó máa bí da pé òun fẹ́ ta fẹ́lẹ́fẹ́lẹ́ gbogbo èyí tí wọ́n sọ pé pé tẹ bá tiẹ̀ gba ìlú yín gan pa máa wọlé wa ṣebí ìgbà yẹn kígbà náà tiẹ̀ dé náà ìgbẹ́ la máa mọ̀ bóyá ẹ̀mí yín yí tẹ máa lè ẹ máa ṣorí burúkú wọlé ìgbẹ́ la máa mọ wúbìwù tí kò sí ìjọba kankan tó máa mú wa lọ́wọ́ dání àbí gbogbo tó ń ṣẹlẹ̀ yìí tán ti olóyè Ìgbòho sẹ́yìn òdì. Mo láìkí kọ́mẹ̀ntì kan téèyàn kan sọ ó ní pé àwọn ọmọ ìlú wọ́n rẹ́dì àti tò ilé wọn wọ́n rẹ́dì àti tilẹ̀kùn ilé wọn pa ṣùgbọ́n ìjọba tó ń pariwo pé à ń gbìyànjú ó kàn jẹ́ pé wọ́n jù wá lọ ni ìjọba tó ń pariwo yìí àwọn ni wọ́n mú àwọn ọmọ ìlú lọ́wọ́ dání àbí wọ́n mú olóyè Sunday Igboho lọ́wọ́ dání ni tí kò bá ṣe pé wọ́n mú olóyè Sunday Igboho lọ́wọ́ dání wọ́n ṣe fi bàbá lẹ̀ kí bàbá wà ní ìlú ẹ̀ káwá rí Fúlàní tó fẹ́ ṣorí burúkú tó máa ní pé ilẹ̀ bàbá òun lòun wà tí ẹ pé tí wọ́n bá ti mú àwọn ará bíi láti mú àwọn Fúlàní yìí wọ́n ti gbé wọn dọ́dọ̀ ọlọ́pàá ní ilẹ̀ Yorùbá o àwọn ọlọ́pàá bẹ̀ wọ́n á tún gbọ́ kọ́ọ̀lù láti Àbújá wọ́n á ní kàn fi wọ́n lẹ̀ àbẹ́ẹ̀ máa ríṣẹ́ bí wọ́n á ní kí wọ́n fi wọ́n lẹ̀ kí ló dé tó ṣe mú àwọn ọmọ Yorùbá lọ́wọ́ dání ariwo táwa ń pa yìí òun ni wípé kí olúkálùkù jáde ẹ sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà ẹ má máa sọ̀rọ̀ sábẹ́ ahọ́n ẹ sọ̀rọ̀ sí ibi tí ọ̀rọ̀ wà a sọ pé nǹkan tí agbẹjọ́rò Fẹ́mi Falana tí ìbéèrè tí wọ́n béèrè a sọ pé nǹkan tó ní wọ́n ń jà fún pé kò dáa o fine ó ti pẹ́ tẹ́tí máa ń jáde tẹ́tí máa ń béèrè pé ok kí ni ìjọba ń ṣe lórí ọ̀rọ̀ kí ni ìṣúrù sọkúsọ ò lẹ́ ń sọ ṣé ìbáṣe máa complain rèé ẹ sọ̀rọ̀ síbi tí ọ̀rọ̀ wà ẹ sọ fún ìjọba pé kán jẹ́ kí olúkálùkù máa lọ ń lọ ẹ jẹ́ ká pín ìlú yìí ó dàbí àwọn arábí wọn ò tí rẹ́dì
èwo ni wípé ojoojúmọ́ ká máa jáde ká máa blame àwọn ọmọ Yorùbá dẹ̀ ti jáde tán, wọ́n ti rẹ́dì pé ókè o ẹ jẹ́ ká pín, wọ́n ti rẹ́dì pé a fẹ́ máa lọ tiwa. Solution lè a need, kò ṣe pé ká máa dúró de ìjọba, ní ìjọba tí gbogbo wa mọ̀ wípé wọn ò rẹ́dì ti yín, tí wọ́n ní pé káwọn ṣáà ti wà ń bẹ̀. Ókè gbogbo bóyá ìṣẹ̀lẹ̀ náà ṣebí 2027 ni gbogbo wọn ń lépa, ṣebí ìbò 2027 yìí ni gbogbo wọn ń jà fún. Káwọn ṣáà ti wọlé kí family tiwọn kán ṣáà ti máa gbádùn, káwọn máa travel out, kò sí nǹkan tó kàn bí àwọn èèyàn ń kú àbí èèyàn ò kú. Ẹ wá dúró àwọn èèyàn tí wọ́n sun, wọ́n máa ṣe o. Àwọn èèyàn ẹlẹ́ran ara bíi tiyín wọ́n dáná sun wọ́n níbi tán ti ń sùn. Ẹ fi ṣírò ara yín, ẹ fi ṣírò ara yín pé ṣé tẹ́ bá ní opportunity àti padà wá sílé ayé, ṣé ẹ ní gbé gbogbo àgbáyé ṣépè pé ó tiẹ̀ ara escape pé ó kú, pé ò ní gbé àgbáyé ṣépè. Ṣùgbọ́n lórílẹ̀ iṣẹ́ ilẹ̀ yìí, instead kí ẹ tákù kínní, at least bó ṣe wà yẹn gan lásán, ó yẹ kán fi bí oṣù kan kéré, ṣùgbọ́n ká tẹ̀lé oṣù kan kán fi máa parí pé ẹ gbọ́dọ̀ mọ àwọn ará bíi anybody tí wọ́n bá ti suspect ẹ lọ́wọ́ arrest wọn. Nǹkan tí àwa expect pé ìjọba tó ready tó nífẹ̀ẹ́ àwọn èèyàn nínú, ẹ máa píkì wọn. Gbogbo àwọn tó wà ní position tó yẹ pé wọ́n yẹ kán ṣiṣẹ́ tí wọ́n ṣiṣẹ́ wọn bí ṣe, ẹ sáàkì gbogbo wọn dànù. Bó ṣe kó máa lọ ní ẹgbẹ́ láfi máa mọ̀ pé òkè ẹ nífẹ̀ẹ́ àwọn ọmọ ìlú, ẹgbẹ́ láfi máa mọ̀ pé ẹ lọ́wọ́ sí, ẹ mọ bó ṣe ń lọ. Tẹ́ máa fi bí ojoojúmọ́ ọ̀rọ̀ yẹn lọ́wọ́ yẹ kán máa sọ. Èèyàn 200 èèyàn là ń sọ̀rọ̀ yìí o, èèyàn kò ń ṣe èèyàn kan, kò ń ṣe èèyàn méjì, kò ń ṣe èèyàn márùn-ún, 200 tí 200 èèyàn kan dẹ̀ dáná sun wọ́n. Àwọn tó dẹ̀ ṣiṣẹ́ yìí wọ́n wà nínú ìlú yẹn. Nǹkan tẹ́yìn lè sọ ni pé ẹ kàn ti wá bá wọn kẹ́dùn within 24 hours àbí between that 48 hours ẹ dẹ̀ ti lọ títí yín, ẹ tuntun bá ṣe ti yín lọ. Síbẹ̀ àwọn arábí tún jáde, wọ́n ń gbójú wọn jáde pé àwọn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Káwọn èèyàn tó lè láyà máa sọ pé àwọn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni, bó tẹ̀ jẹ́ pé ẹni yẹn ń parọ́ tanra ẹ̀ pé òun wá follower, irọ́ ni, kò sí follower kankan tó ń wá, nǹkan tó ń lọ gangan nìyẹn. Gbogbo ẹ̀ náà là ń rí. Gbogbo àwọn tó yẹ pé wọn ò ṣiṣẹ́ wọn bí iṣẹ́, ẹ lé wọn dànù. Wọ́n pè é ní chief of defence staff, òwò jáde òun sọ wípé àwọn tó ń wà bẹ́ẹ̀ gan, àwọn gangan náà accommodate àwọn gbésùnmọ̀mí. Ta ló lè ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn? Ta lójú ẹ̀ tó máa fojú korojú tó máa lóun fẹ́ ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn? Who is that person in his right senses that will say, okay, I want to accommodate all these terrorists in my house to destroy his own people? Ta ló lè ṣerú nǹkan? Àwọn kan tẹ̀ jáde pé tó bá tẹ̀ jẹ́ pé tòótọ́ ló ṣẹlẹ̀, that means at ìbọn point ni wọ́n gbébọn lé wọn lórí pé ó dá lóní dandan pẹ̀lú ìbọn tó wà lórí. Tẹ́ ẹ̀ bá ti lè gbà kí akóbá sùn fún yín, tẹ́ ẹ̀ bá gbà ká jẹun ọ̀fẹ́, tẹ́ ẹ̀ bá gbà ká sùn sí ibà, a máa pa gbogbo yín ni. So what are we saying? Who is deceiving who? Ẹ má jà tanra wa. Yorùbá nation ní ọ̀nà àbáyọ. Ìwọ tó bá yìí ń dúró pé ìjọba máa ṣe, ìjọba mọ nǹkan tó yẹ kí wọ́n ṣe but wọn ready àti ṣe ni. Ìdí táwọn èèyàn fi ń parọ́ pé agbẹjọ́rò Fẹ́mi Falana, nítorí Ọlọ́run ẹ̀yin náà ẹ ṣe kẹ́ join ní Yorùbá nation movement. Jẹ́ kí ìjọba mọ̀ pé kán pín ìlú yìí, òun ni ọ̀nà àbáyọ. Tẹ́ bá yìí ń complain pé bọ́n ṣe ń pa àwọn èèyàn láìkí kò yẹ kó rí báyìí. Story ni gbogbo yẹn. Bẹ́ẹ̀ ni story ni, àfi kí Elédùmarè gbà wá. Yorùbá nation nìkan ló lè ṣe o. Ní rí jù báyìí lọ lórí eléyìí. A ó máa bẹ̀ o, ọ̀bẹ níbẹ̀ ṣu àtẹ́lẹsẹ̀ abẹ̀nà o. Ẹni tó bá ní a máa bọ̀, òun là ní dé bá. Kí Elédùmarè kó bùkún fún orílẹ̀-èdè Yorùbá. Ó dàbọ̀.